Àkòrí ìwé wa tọ̀sẹ̀ yìí, a kì í sọ fọ́mọdé kó mọ̀ dẹ́tẹ̀ tó bá ti lè dágbó gbé. A kì í sọ fọ́mọdé kó mọ̀ dẹ́tẹ̀ tó bá ti lè dágbó gbé. Nobody tells a child not to develop leprosy provided he or she can isolate himself. Iná mọ̀ pé àrùn ẹ̀tẹ̀ kìí ṣe àrùn tó dára rárá. Kò sí àrùn tó dára. Ṣùgbọ́n àrùn ẹ̀tẹ̀ jẹ́ àrùn kan tó jẹ́ wípé bí ènìyàn bá ṣalábàápàdé ẹni tó ní àrùn ẹ̀tẹ̀ àbí tó ṣe ìfarakínra pẹ̀lú ẹni tó ní àrùn ẹ̀tẹ̀, ó ṣeé ṣe kénítọ̀ náà ní àrùn ẹ̀tẹ̀. Nítorí ìdí èyí, ẹni tó bá sì ti ní àrùn ẹ̀tẹ̀ inú igbó ní ààyè wọn. Bí wọ́n bá wá ń sọ fún ọmọdé pé má súnmọ́ ẹni tó ní àrùn ẹ̀tẹ̀, fi dandan kó gbọ́. Àrùn ẹ̀tẹ̀ yìí dúró fún bóyá ohun tí ò dára àbí tá à ń ṣe tí ò bójúmu tí ò tọ́. Tí wọ́n sọ fún wa pé ká má ṣe irú ẹ̀ mọ́, ká má ṣe bẹ́ẹ̀ nítorí ọjọ́ tí wàhálà àbẹ̀ bá dé, òun nìkan ni yóò dáràn. Ṣùgbọ́n tọ́mọdé ọ̀hún kọ̀ tí ò gbọ́ tó ń ṣe bẹ́ẹ̀, wọ́n wá pa òwe fún un wípé a kì í sọ fọ́mọdé kó mọ̀ dẹ́tẹ̀ o bó bá ti lè dágbó gbé. Pé gbogbo wàhálà tó ń ṣe, gbogbo tó ń ṣe tí ò bójúmu tó ò gbọ́, tí wàhálà àbẹ̀ bá dé, ìwọ nìkan lọ́ọ́ dáràn. Bó ti wá ń jáde lọ lónìí, má gbàgbé ọ̀rọ̀ mi wípé a kì í sọ fọ́mọdé kó mọ̀ dẹ́tẹ̀ àfi tó bá ti lè dágbó gbé. A ó tún máa pàdé ní ọjọ́ mẹ́jọ fún àkànṣe ètò yìí. Ó dàbọ̀.